ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. ní ìtẹ̀síwájú ìtumọ̀ àlàyé ọ̀rọ̀ Ọlọ́run nínú al-Qur'an al-Karim suratul Mā'idah aya 54-55 ibẹ̀ náà ni a ti dúró. Abẹ́ Allah subhanahu wa ta'ala kí má ṣe fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ náà. Lánàá aké fún wa nínú al-Qur'an ìgbà tí Ọlọ́run ọba tí ó ń ṣàlàyé fún wa lẹ́ni tó ń kì wá nílọ̀ kúrò níbi ìbẹ́sẹ̀ sẹ́yìn nínú ẹ̀sìn Ọlọ́run, ar-rujū'u 'an dīnillāh. Kò sí bí èèyàn ṣe ẹ̀sìn Ọlọ́run ọba tó bó ṣe fara ralẹ̀ tó bá wá ló kúrò ń bẹ̀, eléyìí kò kó ìnira kankan bá Allah subhanahu wa ta'ala. Ẹni tó tún dáa ju tiẹ̀ lọ lọ́lọ́run ó fi rọ́pò ẹ̀. ìdí ni tó fi jẹ́ pé fọ́bílù Ọlọ́run, àánú Ọlọ́run ó ní kó ṣe wá ní mùsùlùmí. Ká sì má lérò wípé à ń ṣe fẹ́fọ̀ fún ẹnikẹ́ni lérí ìjẹ́ mùsùlùmí wa, bí mo jẹ́ mùsùlùmí kó bá ilé mọ́ jẹ́ àǹfààní fẹ́yìn kan rárá o. Islam lọ́lọ́run fi pọ́n wa lé, Islam lọ́lọ́run fi gbé wa ga. Àwa kọ́ ni àṣẹfẹ́ pọ́n Islam lé, bẹ́ẹ̀ sì ni àwa kọ́ ni àṣẹfẹ́ gbé Islam ga. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ya ayyuhalladhina amanu, Ọlọ́run mo pẹ̀yìn onígbàgbọ́ òdodo, man yartadda minkum an dinihi, gbogbo ẹnikẹ́ni tó bá tún síjú padà sẹ́yìn tó jáde kúrò ní Islam tó tó lọ ń ṣe nǹkan míì, fasawfa ya'ti Allahu bi qawmin, kò ní pẹ́ sásìkò yìí èyí tó jáde yìí Ọlọ́run ọba yóò mú àwọn èèyàn míì wá, yuhibbuhum wa yuhibbuna. Ọlọ́run ó fi àwọn èèyàn míì, Ọlọ́run ó fi rọ́pò èyí tẹ́lẹ̀ ṣe mọ́yìn. Àwọn èèyàn míì tọ́lọ́run ó wá fi rọ́pò yín wọ̀nyí, Ọlọ́run ó fún wọn ní àwọn qualities mẹ́rin. Alákọ̀ọ́kọ́ nú ẹ̀ yuhibbuhum, Ọlọ́run ó nífẹ̀ẹ́ wọn. Ọlọ́run ó ṣe kí ni o, Ọlọ́run yóò nífẹ̀ẹ́ wọn. Gbogbo náà láti mọ̀ wípé in tó lè jẹ́ kí Ọlọ́run kó nífẹ̀ẹ́ èèyàn o náà ni pé èèyàn máa ṣe àwọn nǹkan tí Ọlọ́run ṣe lọ́ranyàn, èèyàn ó gbajúmọ̀ àwọn nǹkan tó tún jẹ́ nàwáfíl, èèyàn ò ní fi ṣeré. Irúfẹ́ àwọn tí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tí ó tún fi rọ́pò èyí tẹ́lẹ̀ ṣe mẹ́yì, àwọn wọn ni yuhibbuhum, Ọlọ́run bá yóò nífẹ̀ẹ́ wọn pẹ̀lú wípé wọ́n ó ṣàmójútó àwọn tọ́lọ̀ ń ṣe lọ́ranyàn lé wọn lórí. Bákan náà àwọn nàwáfíl wọn ò tún ní fọwọ́ yẹpẹrẹ mú. Irú àwọn èèyàn yẹn àwọn tọ́lọ̀ nífẹ̀ẹ́, tọ́lọ̀ ó fi rọ́pò wọn nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé wa yuhibbuna, àwọn wọ̀nyí náà ìfẹ́ Ọlọ́run ọba ni yóò jẹ́ àkọ́kọ́ nínú ẹ̀mí wọn. Eléyìí ló fi ń ga jù nínú ipò kéèyàn ó nífẹ̀ẹ́ Allah subhanahu wa ta'ala
àtòjíṣẹ́ rẹ̀ ju nǹkan lọ. àfáà Umar ibn Khattab radiyallahu ta'ala anhu níjọ́ kan wọ́n sọ fún Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní rẹ̀ òjíṣẹ́ Ọlọ́run anta ahabbu ilayya, ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run ọba ni mo nífẹ̀ẹ́ sí jùlọ illa nafsi, tí ìbá ṣe pé èèyàn gbọ́dọ̀ má fẹ́ràn ẹ̀mí ara èèyàn ń bá sọ wípé mo nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo nǹkan lọ, ṣùgbọ́n o mo nífẹ̀ẹ́ ẹ̀mí tara mi jù rẹ̀ Ànábì lọ. lẹ́yìn èèyàn kò tún sí kankan tí mo fẹ́ràn tó rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam. Ànábì sallallahu alaihi wasallam Ànábì rẹ̀ Umar síbẹ̀síbẹ̀ ò tí pè nígbàgbọ́ hatta akuna ahabba ilayk min nafsik, ó dìgbà tó bá nífẹ̀ẹ́ mi Ànábì sallallahu alaihi wasallam gan tó ju ẹ̀mí tiẹ̀ lọ. ìyẹn tó máa gbé tó mọ́ èmi Ànábì ṣàkọ́kọ́ lẹ́yìn tọ́lọ́hun. lójú ẹsẹ̀ náà ni àfọwọ́ Umar ibn Khattab onírẹ̀ Ànábì sallallahu alaihi wasallam anta ahabbu ilayya min nafsi, mo nífẹ̀ẹ́ rẹ ju ẹ̀mí mi ga lọ. Ànábì wa ní al'an nísinsìnyí ó pé nígbàgbọ́. ipò tó ga oníkéyìn ó wà nípò ẹni tó ṣe wípé tọ́lọ́hun àtòjíṣẹ́ rẹ̀ lèyàn máa fi ń ṣàkọ́kọ́ lórí gbogbo nǹkan tó yàn bá fẹ́ ṣe. àmì pé èyàn nífẹ̀ẹ́ Ọlọ́run, àmì wípé Ọlọ́run nífẹ̀ẹ́ èyàn ni. ẹlẹ́ẹ̀kẹta adhillatin ala al-mu'minin ay at-tawadu, gbogbo ipò tọ́lọ́run bá ṣe fún wọn, gbogbo àpọ́nlé tọ́lọ́run bá fún wọn, Ọlọ́run tó wá fún wọn ní quality ẹlẹ́ẹ̀kẹta. kí ni quality náà? at-tawadu, ìtẹríba. wọn kì í rí ìnà ríra wọn tó ń ti ipò tí Ọlọ́run bá tó wọn sí. wọ́n jẹ́ni tí wọ́n ní tẹríba, wọ́n jẹ́ni tí wọ́n rẹra wọ́n lẹ̀ fáwọn mùmìnì, wọ́n ilé kókókókókó máwọn mùmìnì. eléyìí jẹ́ ìròyìn àwọn ẹ̀ṣà nínú àwọn ènìyàn tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tọ́lọ́run ló wó fi rọ́pò gbogbo ẹ̀yin tí ẹ bá fi ẹ̀san Ọlọ́run bá sílẹ̀. adillatin ala al-mu'minin, dìlà ń bẹ̀yẹn kò túmọ̀ sí dẹ̀lìl. wọ́n èṣe adìlà, wọ́n èṣe ní yẹpẹrẹ, ṣùgbọ́n wọ́n rọra wọn lẹ̀ tányányá bẹ́ẹ̀ ni pé wọn ò jẹ́ nǹkan kan tó bá ti wà láàrin àwọn mùmìnì. ṣe bí ipò tí Ọlọ́run bá fún ọ, òfin máa ń dúkòkò máwọn mùsùlùmí ni. ọ̀rọ̀ tí ní kọ̀rọ̀ olè ní kọ́lọ́pàá wá kó gbogbo wọn nínú mọ́sálásí, kí ni wọ́n ṣe? ó fẹ́ fi yé wọn pé ó jù wọn lọ. nínú ìròyìn àwọn ẹni ẹ̀ṣà lọ́dọ̀ Ọlọ́run adillatin ala al-mu'minin, bí wọ́n ṣe tóun wọn kì í lò tó bá wà láàrin àwọn mùmìnì. wọn àrẹ̀ra wọn lẹ̀, wọn àjùra wọn lẹ̀ fún gbogbo mùmìnì. ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni a'izzatin ala al-kafirin, wọ́n jẹ́ ẹni tó ṣe wípé wọ́n a máa gbé wúro sójú àwọn kèfèrí, àwọn aláìnígbàgbọ́. tí àwọn aláìnígbàgbọ́ bá ṣe wọ́nranwọ̀nrán, wọ́n á sọ fún wọn báwọn ṣe tó. ìròyìn yìí àwọn sàhábà Ọlọ́run bá fi ròyìn wọn náà al-Qur'an wípé ruhama'u baynahum tara'um ruk'an, níbẹ̀rẹ̀ lọ́nà Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam waladina ma'ahu ashidda'u ala al-kuffar ruhama'u baynahum. Ànábì sallallahu alaihi wasallam àti àwọn tó ń bẹ pẹ̀lú rẹ̀, àwọn ni àwọn sàhábà. Ọlọ́run wá fi ìròyìn yìí ó fi ròyìn àwọn sàhábé. ìyẹn túmọ̀ sí wípé nínú àwọn ẹni ẹ̀sà, àbí ká sọ pé àwọn ẹni ẹ̀sà jùlọ ba'da nàbí sallallahu alaihi wasallam òun náà làwọn sàhábà. kí ìdí tá a fi sọ bẹ́ẹ̀? ẹ rí pé tí ẹnìkan tó bá ń sọ wípé àfòun ìwọ ló dẹ̀ fi sáàyè, ìyẹn wá ń sọ fún pé màá mú ọ kúrò ńbẹ̀, màá fi ẹni tó dáa jù ọ lọ màá fi rọ́pò. so ìyẹn túmọ̀ sí wípé ẹni tó dáa ju ẹni tó wà ńbẹ̀ yẹn lọ, òun ó láwọn qualities tó dáa ju ẹni tó wà ńbẹ̀ tẹ́lẹ̀ lọ.
so yẹn túmọ̀ sí pé ẹni tá a fẹ́ fi rọ́pò yẹn ó dáa ó pé ó lóore ó jẹ́ ní ẹ̀sà ju ẹni tí àmúkúrò ń bẹ̀ lọ tí Ọlọ́run bá wá ń fi àwọn ìròyìn yìí ròyìn ẹni tí ó fi rọ́pò àwọn tó bá fi Islam lẹ̀ bẹ́ẹ̀ sì ni ìròyìn Ọlọ́run kulẹ̀ ti fi ròyìn àwọn sàhábà tẹ̀lẹ̀ so kò sí ní tá a fẹ́ mú jáde ń bẹ̀ ju wípé yadulu ala fadli sàhábà ìyẹn ń tọ́ka sí ọlá tó ń bẹ fáwọn sàhábà ni wípé Muhammadu Rasulullah walladhina ma'ahu ashidda ala al-kuffar ruhama'u baynahum ay bayna al-muslimin mu'minin so bẹ̀rẹ̀ láti mú jáde wípé àwọn sàhábà ridwanullah alayhim hum afdalu hadhihi al-umma ba'da an-nabi sallallahu alayhi wa sallam àwọn sàhábà ló lóore jùlọ nínú al-umma yìí tàbá ti yọwọ́ annabi sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ lọ́wọ́ bá fi ń fi ìròyìn tí ń bẹ lára wọn ló fi ń ròyìn àwọn ẹ̀sà tọ́lọ́wọ́ ó fi rọ́pò gbogbo àwọn tí wọ́n bá ní tẹ̀sìn tọ́lọ́wọ́ bá ó sú àwọn òṣèmá ìròyìn ẹlẹ́ẹ̀karùn-ún yujahiduna fi sabilillah bí wọ́n ṣe tún jẹun náà wọ́n máa ń jagun sójú ọ̀nà Ọlọ́run wọ́n máa pàṣẹ dáadáa wọ́n máa kọ ìwà bàjẹ́ ìròyìn ẹlẹ́ẹ̀kẹfà ọ̀nà ni pé wala yakhafuna lawmata la'imin bẹ́ẹ̀ sì ni wọn kì í bẹ̀rù èébú ẹnikẹ́ni wọn èé bẹ̀rù pé ẹnìkan ó bu àwọn lórí pé àwọn fẹ́ ṣètò Ọlọ́run ẹ rí pé nígbà míì ẹlòmíì ó rí wípé tóun bá ní kóun ṣe nǹkan kan nínú ẹ̀sìn àwọn àǹfààní kan bẹ tóun retí lọ́dọ̀ àwọn èèyàn táǹfààní náà lè má jáde tó bá wá rí bẹ́ẹ̀ kò ní ṣe nǹkan àbí ẹlòmíì tó ṣe wípé àwọn nǹkan tó ti yé nínú ẹ̀sìn tó sì wù láti máa ṣe ṣùgbọ́n ìbẹ̀rù táwọn èèyàn sọ kò jẹ́ ó rí ṣe ṣùgbọ́n ní tiẹ̀ gangan nǹkan yẹn ti yé ó sì fẹ́ ṣe ṣùgbọ́n àwọn èèyàn máa sọ̀rọ̀ àwọn èèyàn ní nífẹ̀ẹ́ rẹ̀ ó ní òjò ó rí ṣe eléyìí kò sí nínú ìròyìn àwọn ẹ̀ṣà nínú àwọn ẹ̀ṣà Ọlọ́run nínú ẹ̀dá àwọn kì í bẹ̀rù ẹnikẹ́ni lórí pé wọ́n fẹ́ ṣe tọ́lọ́run tó bá ti sọ pé kí eléyìí ó tọ́lọ́run ni wọ́n ṣe tán láti ṣe láì náà ní ìtẹnikẹ́ni òun àwọn ìròyìn márààrún yìí tí a bá wò dáadáa ara àwọn sàhábà òun ló pè sí ló fi jẹ́ pé áyà yìí náà ó ń tọ́ka sí ọlá tó ń bẹ fáwọn sàhábà gbogbo ìròyìn márààrún yẹn pátá ẹ̀yìn ẹ̀wò látòkè délẹ̀ ara àwọn sàhábà ló parí sí Ọlọ́run nífẹ̀ẹ́ wọn wa yuhibbuna Allah wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run wọ́n máa ń fi Ọlọ́run sàkọ́kọ́ adillatin alal mu'minin láàrin àwọn mùmìnì ẹgbẹ́ wọn àìrà wọn ẹwà fáwọn Umar radiyallahu ta'ala ẹwòrú yẹn tó jẹ́ ẹwòrú kò tó wà ṣùgbọ́n tó bá ti wà láàrin àwọn mùmìnì yóò rẹ̀ rẹ̀ lẹ̀ a'izzati alal kafirin tó bá kú àwọn àti kèfèrí wọ́n gbé wúro sí wọn lójú tó bá di ọ̀rọ̀ pé kájà sójú ọ̀nà lọ ẹlẹ́ẹ̀karùn yujahiduna fi sabilillah wọn á jagun sójú ọ̀nà Ọlọ́run wọn á gbìyànjú sójú ọ̀nà Ọlọ́run wọn á ná owó wọn á ná dúkìá wọn á ná ẹ̀mí wọn gbogbo èyí ó kó sára wọn ẹlẹ́ẹ̀kẹfà la yakhafuna lawmata wala yakhafuna lawmata la'im wọn kì í bẹ̀rù pẹ́nìkan ó bu àwọn gbogbo àwọn ìròyìn yìí pátá ìròyìn àwọn ẹ̀ṣà nínú èèyàn ni àwọn ẹ̀ṣà nínú èèyàn lọ́lọ́run ó fi rọ́pò àwọn pàǹtí torí pé ẹni tọ́lọ́run bá ti ṣàánú lórí Islam yìí tó wá tún ṣẹ́rí padà tó jáde kúrò ń bẹ̀ ó ti di pàǹtí ìwà jáde rẹ̀ kúrò ń bẹ̀ yẹn la yadurrullaha shay'a Ọlọ́run jẹ́ kó yíwa ń bí pé kò kó nira kankan bóhun Ọlọ́run o níṣẹ́ ni Ọlọ́run ọba yóò tún fi àwọn tó dáa tí wọ́n jẹ́ ní ẹ̀sà jùlọ Ọlọ́run bó fi rọ́pò rẹ̀ eléyìí ń jẹ́ tẹ́sílíà fún gbogbo àwọn mùsùlùmí náà ìgbà míì ń bẹ ẹlòmíì lákìtìyàn ẹlòmíì jẹ́ ní tá a fọkàn sí pé ìjẹ́ mùsùlùmí ẹni yìí ṣárọ́fù ni ọ̀nà ni iyì ní fáwọn mùsùlùmí ó kà dàsìkò kan ẹni ẹ bá fi Islam lẹ̀ bọ́ọ̀lù ọkàn yóò ṣe rí ọkàn yóò gbọgbẹ́ subhanallah subhanallah Ọlọ́run ẹ má bọ̀ kàjẹ́ o
ọlọ́run ò fẹ́ fún dáadáa náà bọ́n ṣe wá fílẹ̀ àwọn tó dáa jù lọ lọ́lọ́run fi replace sòdí yẹn tó pé àyà yìí bó ṣe ń jẹ́ pé ọlọ́run fi ń ròyìn àwọn ẹ̀ṣà nínú ẹ̀dá tí ṣe àwọn sàhábà ọlọ́run tó fi ń ṣe tẹ́sílíà fún gbogbo àwọn mùsùlùmí pé túrú ẹ̀ bá ṣẹlẹ̀ tí ẹnìkan tẹ́ ẹ ti rí wípé kókó ni nínú ẹ̀sìn ó kàn sàdédé sọ pé òun ṣẹ̀sìn mọ́ ó fi ìsìláàmù lẹ̀ ẹ má bàrà jẹ́ o ọlọ́run yóò fi ẹlòmíì tó lóore yóò fi rọ́pò ẹ̀ ọlọ́run bá wá ní ká wá fáwọn èèyàn láwọn ìròyìn ẹ̀sà yìí dhalika fadlullahi yu'tihi man yasha àjùlọ ni látọ̀dọ̀ ọlọ́run o kọ́lọ́run ó nífẹ̀ẹ́ èèyàn kíyàn náà nífẹ̀ẹ́ ọlọ́run kíyàn ó jẹ́ ẹni tó ní tẹríba ìtẹríba yìí kò sì sọ̀yàn díẹ̀ ní àbùkù níwájú àwọn kèfèrí kíyàn jẹ́ ẹni tí ń jagun sójú ọ̀nà ọlọ́run tí ń náwó tí ń námà tí ń násìkò tí ń nẹ́mí ẹ̀ sójú ọ̀nà ọlọ́run kíyàn jẹ́ ẹni tó ṣe wípé èèyàn kì í bẹ̀rù táwọn èèyàn sọ tó bá ti dọ̀rọ̀ kíyàn ó tẹ̀lé qala Allah qala Rasul ọlọ́run dhalika fadlun yu'tihi fadlullahi yu'tihi man yasha èyí tá a wí yìí àwọn tí ó bá wu ọlọ́run lọ́lọ́ máa ń ṣe bẹ́ẹ̀ fún afọ́ al-Hafiz ibn Kathir alayhi rahmatullah wọn ni yaqulu ta'ala mukhbiran an qudratihi al-azima wọn ni ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé agbára rẹ̀ èyí tó tóbi nínú àyà yìí annahu man tawalla an nusrati dinihi pé gbogbo àwọn tí wọ́n bá ló ti sú àwọn ò lè ran ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ mọ́ bí ìtàtẹ̀yìnwá ẹ̀rẹ̀ lómi olóṣèlú ni ìgbà tó fẹ́ contest bóyá fún governorship ni àfún ó fẹ́ di president ni ó bẹ̀rẹ̀ sí náwó lẹ́yìn ọ̀rẹ́yìn kò bá wọlé ọba bínú pé ẹ̀yin mùsùlùmí mo ṣe náwó fún yín tó ẹ dìbò fún mi ní ìsìnkírùn má òun òsì wà mẹ́sàásí má àfáà Ibn Kathir wọ́n ní gbogbo ẹni tó bá ti pé ànàwó man tawalla an nusrati dinihi wa iqamati shari'atihi gbogbo ẹnikẹ́ni tó bá ti ló sùn òun pẹ́yìn dà bẹ́ẹ̀ látara àǹfààní kan tó rò pé ó yẹ kó wọ́n rí lọ́dọ̀ àwọn mùsùlùmí àbí ní Islam tí ò wá rí ọwá lóhun òsì Islam máa wà iqamati shari'atihi òfin tọ́lọ́run tóun fi ń to ètò ìgbésí ayé òun ò ní lò má fa inna Allah yastabdil bihi man huwa khayrun laha minhu níṣẹ́ ni ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọlọ́run yóò fi ẹni tó lóore jùlọ khiyar àwọn ẹ̀ṣẹ̀ èèyàn lọ́lọ́run ó fi rọ́pò rẹ̀ ẹ má bànújẹ́ ọlọ́run ò fẹ́ fún dáadáa nìyẹn wa ashadda mun'a wa aqwam sabila ẹni tó ṣe wípé wíwà nínú islam rẹ̀ iyì ni ó jẹ́ fún islam lọ́lọ́run fi rọ́pò ẹ̀ wa aqwam sabila ẹni tó sì tún dúró lójú ọ̀nà gbágbá ju òun lọ tí ò ní máa ṣe méjì lọ́lọ́run fi rọ́pò rẹ̀ kama qala Allahu ta'ala nítorí pé láàyè nínú al-Qur'an ọlọ́ni wa in tatawallaw tẹ́yìn kan bá ló sùn yẹn ṣe mọ́ ẹ̀pẹ̀ ìdá yastabdil qawman ghayrakum thumma la yakunu amthalakum ọlọ́wọ́n bá yóò fi àwọn èèyàn míì rọ́pò yín abẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n má fẹ́lú míì rọ́pò wa nídìí ẹ̀sìn rẹ̀ o àwọn tọ́lọ́wọ́n fi rọ́pò yín yìí thumma la yakunu amthalakum àwọn ò ní jọ yín o níbi gbogbo nǹkan ní ó fi dájú yín lọ so yẹn túmọ̀ sí wípé sharaf iyì àpọ́nlé ní látọ̀dọ̀ ọlọ́run bó ṣe wà ní mùsùlùmí má fìlì wípé òun ṣe fífọ̀ kankan fọ́lọ́run ọlọ́run ṣàánú ẹni torí pé lómi ń bẹ gbogbo ilé ayé ọlọ́run kó fún ṣùgbọ́n ọlọ́run minus Islam ọlọ́run yọ kúrò ń bẹ bọ́lọ́run bá ti ṣe yẹn ní mùsùlùmí oore tó ga jù ọlọ́run ṣe fún yàn abẹ́ Allah subhanahu wa ta'ala kí ọlọ́run má jẹ́ kí a rí àpadà sí mú láyé mí náà al-Qur'an afọ́ al-Hafiz ibn Kathir wọn wa qala ta'ala in yasha yudhibukum ayyuhan nas wa ya'ti bi akharin ọlọ́run ní tóun ọlọ́run bá tóun bá fẹ́ tó bá wu òun
gbogbo yín òun lè mú yín kúrò lérílẹ̀, òun ó sì fi àwọn míì rọ́pò yín. láàyè mi ọlọ́run tó sọ pé in yasha yudhibkum wa ya'ti bi khalqin jadid. bó bá wù ọlọ́run ó lè pa gbogbo èyí tẹ́ wà ń bẹ̀ yìí kó palẹ̀ yín mọ́, wa ya'ti bi khalqin jadid, yóò fi àwọn ẹ̀dá mi rọ́pò yín, kò ṣòro fọ́lọ́run. wa ma dhalika ala Allahi bi aziz, eléyìí kò ná ọlọ́run ní wàhálà kankan bó ti wùlẹ̀ ọmọ. ay bi mumtani'in wala sa'ab, kò ṣòro fọ́lọ́run kò sì mú ìnira kankan. wa qala ta'ala ahuna, lọ́lọ́run fi sọ láàyè yìí pé ya ayyuhal ladhina amanu, ọlọ́run mo pẹ̀yìn onígbàgbọ́ òdodo, man yartadda minkum an dinihi, gbogbo ẹnikẹ́ni tó bá kọ ẹ̀sìn ọlọ́run ọba sílẹ̀ tó lóun ò ṣe mọ́, ayé àrídà yarji' anil haqqi ila al-batil, ìtẹ́pẹ̀ ní rídà nìyẹn. yóò bọ́ sọ pé ó ti kóòmà èdè haúsá ni, bìmánà rọ́jà. gbogbo ẹnikẹ́ni tó bá kóòmà tó jáde kúrò ní ìmọ́lẹ̀ tó yan òkùnkùn láàyò, tó jáde kúrò ní òótọ́ tó lọ gbága sí ààfin rọ́. ọlọ́run gbogbo àwọn tí wọ́n bá ṣe bẹ́ẹ̀, ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga, ọlọ́run ti láwọn tó pọ̀ tí wọ́n dáa jù wọn lọ tọ́lọ́run fi rọ́pò wọn. áyà yìí ìtumọ̀ rẹ̀ kẹnu púpọ̀. nínú ìtumọ̀ rẹ̀ tó kẹnu òun náà ni pé gbogbo nǹkan tó bá bọ́ mọ́ ọ lọ́wọ́ nítorí pé ọbẹ̀ ṣètò ọlọ́run ní tó dáa jù bẹ́ẹ̀ lọ́run fi rọ́pò fún. nínú àwọn ìtumọ̀ tá a tún lè gbọ́ yín bẹ̀ ni ìyàwó kan lọ bọ́ mọ́ ọ lọ́wọ́ nítorí wípé o ní kó ṣètò ọlọ́run ó ní wàhálà rẹ̀ ti pọ̀ jù. níjọ́ kan lọ́pàá lẹ́rù mọ́ ló lọ, má bànújẹ́, ọlọ́run ó fẹ́ lómi tó dáa lóbìnrin tó dáa jù lọ, ọlọ́run fi rọ́pò fún. iṣẹ́ kan lórí pé iṣẹ́ yìí kò gbà ọ́ láàyè tọ́lọ́run, ó ń fa ọlọ́bí ìyapa àṣẹ ọlọ́run ní gbogbo ìgbà, ọba fi iṣẹ́ ọ̀hún ọ̀pátì, ó yára rẹ̀ kúrò níbi iṣẹ́ ọ̀hún, ọlọ́run ó fi èyí tó lóore tó dáa jù lọ, ọlọ́run fi rọ́pò fún. so gbogbo àwọn ìtumọ̀ yìí náà òun ló tún jáde nínú àyà yìí. qal fasawfa ya'ti Allah bi qawmin yuhibbuhum wa yuhibbuna, ọlọ́run ní kò ní pẹ́ kò ní jìnnà tọ́lọ́run fi àwọn èèyàn míì rọ́pò àwọn ènìyàn bẹ́ẹ̀, àwọn tó ṣe wípé wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run sì nífẹ̀ẹ́ wọn. rawa ibn abi hatim, àfọwà ibn kathir, wọ́n náà àfọwà ibn abi hatim wọ́n gba ẹgbà wá hadith inú tírà wọn. hadith àfọwà abu musa al-ash'ari radiyallahu ta'ala anhu qal lamma nazalat, wọ́n nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ pé fasawfa ya'ti Allahu bi qawmin yuhibbuhum wa yuhibbuna, pé kò ní pẹ́ kò ní jìnnà tí ọlọ́run ọba yóò fi mú àwọn èèyàn míì wá tí ó fi rọ́pò wọn, àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run tọ́lọ́run ó sì nífẹ̀ẹ́ wọn. qala rasulullah sallallahu alaihi wasallam, ànábì wa sọ pé hum qawmu hadha, ẹ̀yin sàábé yìí náà ni, ẹ̀yin tọ́lọ́run sọ ẹ̀yin náà nìyí. torí pé àwọn sàhábà gbogbo òròyìn pátá ó pèsè ara wọn. wa qawluhu ta'ala adhillatin alal mu'minin a'izzatin alal kafirin, ọ̀rọ̀ tí ọlọ́run bá sọ wípé àwọn wọn ni wọ́n ó jẹ́ ẹni tí wọ́n ó rẹra wọn lẹ̀ fáwọn mùmìnì, tí wọ́n ó sì jẹ́ kàyàkàyà fáwọn kèfèrí, tí wọ́n máa gbéná wojú àwọn kèfèrí. hadhihi sifatul mu'minina al-kumal, eléyìí ni ìròyìn àwọn mùmìnì èyí tó pé. an yakuna ahaduhum mutawadi'an li akhihi wa waliyihi, ẹ̀rí wọn ó jẹ́ olùtẹríba fún àwọn ọmọ ẹ̀yà wọn nínú ẹ̀sìn. muta'azzizan ala khasmi wa aduwi, wọ́n jẹ́ ẹni tí ó ní ìtìzáṣù nafs, tí wọ́n ò ní gba wérewère fún àwọn kèfèrí. tó bá kọ̀rọ̀ kagbó ewúro sí wọn lórí òdodo wọn ò ní gbà, pàápàá jùlọ káwọn èèyàn máa fọwọ́ pa idà ọlọ́run bá àtòjíṣẹ́ rẹ̀ lójú, ẹ̀rí ohun ó yí padà. eléyìí ẹ máa kíyèsí àwọn tí ọlọ́run bá fẹ́ ṣàánú àbí tí ọlọ́run ti ṣàánú nínú ọ̀dọ́ Islam,
ẹ mọ̀ rí tó bá jókòó kalẹ̀ báyìí nínú mọ́sálásí àti sọ̀rọ̀ gan yóò di sọ̀rọ̀ kò ní lè sọ̀rọ̀. ẹ̀yin ẹjẹ́ ká nìkan kó fọwọ́ pa ìdọ̀ ọlọ́run ọba lójú àtúnṣe rẹ̀ ẹ mọ̀ òwe ṣé kìí ṣe lámọ́rí náà ni ṣé kìí ṣe lámọ́rí òun náà ni kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́mọ́ṣẹ́ mú wa dúró. látara àdé eléyìí nínú àwọn ìròyìn tó dáa fún tààfin máa ń mọ pípé Islam òun náà ni kéèyàn onítẹríba àmọ́ tí ẹnìkan bá ń fi ọwọ́ pa ìdọ̀ ọlọ́run ọba lójú má rẹ́rìn o tó o bá lè fi ọwọ́ yí padà fi ahọ́n yí padà tó o bá lè fi ahọ́n yí padà fi ọkàn jẹ́ ká mọ̀ pé nínú odò sí tí wọ́n ń ṣe wọn. mo máa ń rí èèmọ̀ ìròyìn yìí lára ọ̀kan náà àwọn bàbá wa kí ọlọ́run mọ́ṣẹ́ bá foríjì wọn wọ́n ti jáde láyé kọ́lọ́run kó bá kẹ́ wọn àwọn àfáà wa fadilatu Shaykh Abdulbaqi Muhammad bàbá wa olùkọ́ àgbà ọlọ́run kó bá foríjì wọn ọlọ́run kó bá yọ́nú sí wọn. nígbà tí bàbá ń bẹ láyé tí èèyàn bá lọ sálámà sí wọn gbogbo èèyàn náà làáfà bàbá àfáwà náà ni gbogbo yẹn ó dà ọmọ tán kọ́ńké àfáwà ẹ sì tún rí ìròyìn náà lára khalifa wọn bàbá wa muqaddam Muslim hafidhahullah wa ra'a àfáwà náà ni gbogbo yẹn àti àwọn táwọn bàbá yìí rè ẹ wá máa èyí ó máa ṣe mà bí bàbá wa olùkọ́ àgbà bí wọ́n ṣe gbé ewúro sáwọn kèfèrí lójú tí wọ́n bá kó àwọn àtàwọn kèfèrí báyìí ẹ mọ̀ rò kó sí bàbá náà ń sọ̀rọ̀ àbábẹ́ pé tí wọ́n bá ń bá ìwọ tó kéré ẹgbẹ́ ọmọ sọ̀rọ̀ wọn ò tún nílé wọ̀ ọ́ lójú wọ́n mọ̀ wọn lẹ́yìn ṣùgbọ́n tí wọ́n bá ń bẹ pẹ̀lú àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ ẹ mọ̀ rò kó sí bàbá náà ń sọ̀rọ̀ báyìí sòyìn túmọ̀ sí pé àwọn ìròyìn yìí ìròyìn àwọn ẹ̀sà nínú àwọn èèyàn ìwọ náà wàá yẹrẹ wọn láàlà ṣe ọ̀rọ̀ ọlọ́run sunnah Nabi sallallahu alaihi wasallam ọgbẹ́nu dúró òtún bóyí ọ̀rẹ́rìn ká má bàa sọ lẹ́nu tó bá sọ̀rọ̀ nísìn wọ́n sọ wípé òun gbìjọ ọlọ́run rárá kèfèrí ń sọ ní tí ò dá nípa ọ̀rọ̀ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ó sọ̀rọ̀ bó bá lágbára kó fọwọ́ yí padà bó bá lágbára ọwọ́ ó fẹ̀nu sọ bó bá sì lè fẹ̀nu sọ jẹ́ kí wọ́n rí wípé in tó ń sọ yẹn ò tẹ́ ọlọ́run nínú ojú rẹ̀ yóò mọ̀ pé kò tẹ́ ọlọ́run ṣùgbọ́n tó wá ń rẹ́rìn àáfà kílẹ̀ rí sí ẹ̀ parọ́ lóòótọ́ ẹ̀ pa ó ń bẹ nínú wa gan mùsùlùmí wa yìí gan là ó sínú àwọn ẹ̀ṣà yẹn àwọn òròyìn tá a sọ yìí ó pé sára àwọn mùmín àwọn sọ̀hábà kọ́lọ̀ kó bá yọ́nú sí wọn kama qala ta'ala nítorí pọ́lọ̀ kúlẹ̀ títí ròyìn wọn náà al-Qur'an ọlọ́ni Muhammadu Rasulullah ọlọ́ni Ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba ni walladhina ma'ahu gbogbo àwọn tó ń bẹ pẹ̀lú rẹ̀ àwọn sọ̀hábà ashidda'u 'ala al-kuffar wọ́n lè kòkòkò máwọn kèfèrí ruhama'u baynahum ṣùgbọ́n láàrin ara wọn aláàánú ni wọ́n jẹ́ fúnra wọn wa qawluhu azza wa jal yujahiduna fi sabilillah wa la yakhafuna lawmata la'im ọlọ́run ni wọ́n ń jà sójú ọ̀nà ọlọ́run wọn èyí sì bẹ̀rù èébú ẹnikẹ́ni ay la yarudduhum amma fihi min ta'atillah afá Ibn Kathir wọ́n ní túnmọ̀ eléyìí ni wípé kò sí nǹkan kan tó lè ṣẹ́ wọn lórí padà níbi títẹ̀ láṣẹ ọlọ́run wa iqamatil hudud níbi lílo ṣẹ̀ríà tọ́lọ́run lórílẹ̀ wa qitali a'da'ihi àti níbi gbígbógun ti àwọn ọ̀tá ọlọ́run wal amru bil ma'ruf wan nahyi 'anil munkar níbi ìmọ̀ pàṣẹ dáadáa àti níbi ìkọ̀wà àbàjẹ́ ọ̀yà ní gbọ́ni bó o bú wọn wọ́n tún sọ ní tó ń ṣe yóò dá ní tẹ́ ń sọ yóò dá ẹ bá bú wọn ẹ bá sọ pé oníjàpẹ́ wọ́n ti gbẹ́ sùúrù wọ́n ti gba wòlé mẹ́sìn ní tẹ́rí ẹwú wọn ò ní bẹ̀rù egbò ẹnikẹ́ni wọ́n sọ òdodo wọ́n pàṣẹ dáadáa wọ́n kọ̀wà àbàjẹ́
la yaruddu an dhalika raddun kò sí ẹni kankan tó lè ṣẹ́ wọn lórí padà wala yasudduhum anhu saddun bẹ́ẹ̀ sì ni ẹni kankan kò lè ṣẹ́ wọn lẹ́mìí padà lórí òdodo tí wọ́n dúró lé lórí wala yahiqu fihim lawmu la'imin èébú eléèbú kankan kò ní lápá lára wọn wala azla azilin bákan náà èébú náà ni al-azlu èébú kankan ò ní lápá lára wọn bá bú wọn àwọn òkè wọn sọ̀dọ̀dọ̀ eléyìí ìròyìn tó tóbi ni ìròyìn pípé ni abẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ̀n kó fi jíkẹ́ nìkọ̀ọ̀kan wa afọ́wà Ibn Kathir alayhi rahmatullah wọ́n wá mú hadith kan wá ń bí eléyìí tí al-imam Ahmad wa Ibn Majah tí wọ́n mú jáde nínú tírà wọn hadith afọ́ Abu Sa'id al-Khudri radiyallahu anhu عن النبي صلى الله عليه وسلم قال وانا النبي سيقول إن الله لا يسأل العبد يوم القيامة nínú àwọn ìbéèrè tọ́lọ́run ó bi ẹnì kọ̀ọ̀kan wa níjọ́ gbé al-qiyamah Ọlọ́run ní fala nas'alanna alladhina ursila ilayhim wala nas'alanna al-mursalin ẹ̀yin tí ara àwọn òjíṣẹ́ Ọlọ́run sí àbíyàn o àwọn òjíṣẹ́ Ọlọ́run fúnra wọn gan náà àwọn Ọlọ́run ó bi wọn léèrè so yẹn túmọ̀ sí wípé kò sẹ́ni tó mórí bọ́ níwájú Ọlọ́run níbi ìbéèrè nínú àwọn ìbéèrè táwa wá ń rò wípé Ọlọ́run ò lè béèrè eléyìí òun lànà bí fẹ́ ṣàlàyé fún ẹ má rò pé Ọlọ́run ò níbi yó pé Ọlọ́run ó béèrè inna Allaha la yas'alu al-'abda yawm al-qiyamah Ọlọ́run ó béèrè lọ́wọ́ ẹrú rẹ̀ tó bá dijọ́ gbé al-qiyamah ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè lọ́lọ́run ó béèrè hatta innahu la yas'aluhu yaqulu la débi pé Ọlọ́run ó tún bí ní béèrè tá a fẹ́ wí Ọlọ́run máa sọ wípé ay abdi ay ya abdi ay níbẹ̀ nàbí máa ya abdi Ọlọ́run ó ní mo pé ìwọ ẹrú mi ra'ayta munkara falam tunkirhu ó fojú ara rẹ̀ rí tí ò dá báyìí ó dẹ̀ kọ́ gbẹ̀tọ̀ wà láyé jama eléyìí tó kó báyìí lẹ́rù àìmọye nǹkan tí ò tọ́ nínú ẹlòmí lè máa sọ pé ìgbà tí mi ò lágbára èyí tó o lágbára lé lórí nínú yàrá rẹ̀ lọ́dọ̀ ìyàwó rẹ̀ jẹ̀lìbábà rẹ̀ bí ṣe ń wọṣọ tán tó yẹrẹyẹrẹ sí èyí máa ń ṣe mà tẹ bá rẹ́lẹ̀ àmìta ẹ mọ̀ rò pé ṣé kò lọ́kọ ni bó lọ́kọ ṣe lajúlẹ̀ tíyàwó rẹ̀ múra jáde báyìí láì ṣe kèfèrí ní ó wà gbádá tíyàwó rẹ̀ ó tẹ̀lé lẹ́yìn tí ó wọ̀ pátá tí ó tún máa introduce ẹ̀ sáwọn rẹ̀ pé this is my wife this is my wife this is my sweetheart tọwọ́ skirt tí wọ́n là látẹ̀yìn títí débi ìdí rẹ̀ ọkọ̀ ló sì wà gbádá yìí ó wà wọ̀tẹ́lẹ̀ ó wọ̀ socks ọwọ́ gbogbo ẹ̀ ló bò ìyàwó rẹ̀ lọ wá bólẹ̀ bíi mẹ́mẹ́ eléyìí gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí mùsùlùmí ó máa ń ṣèyàn lè mà ọmọ mùsùlùmí lóbìnrin ẹ̀rí bí ó ṣe jáde ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì wà tó jẹ́ munkarat tá a máa rí báyìí a sì ní kápá láti correct tá a ní correct tá a dákẹ́ ẹ̀rù ń ba àwọn èèyàn nítorí pé ìsọlẹ́nu ìyẹn ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ mi ló fi réètì àwọn àfáà ní dárùsùn náà bí èwo lọ́kàn tí wọ́n àwọn ará dárù àwòdì òkè ní à gbogbo bí bẹ́ẹ̀ lọ títí wọ́n pàdé yìí wọ́n bèèrè bẹ́ẹ̀ ń bọ̀lẹ̀ lọ lórí tó fi múra báyìí lórí alẹ́ àná afẹ́ wọlé abẹ́mọ̀ni wá ń sọ fún mùgbàgbà ẹjọ́ kò dáadáa máa wọ́n pé kìlọ̀ nínú ẹ̀mí rò kìlọ̀ kàtí ẹ̀ pẹ̀lú mo fẹ́ sọ bẹ́ẹ̀ pé kìlọ̀ ṣùgbọ́n mo rí wípé al-amru bil ma'ruf wọ̀nà ta ni ó sọ fún rúùmù yẹn tí ẹ bá ṣe rú àtàjẹjẹ mùsùlùmí ẹgbẹ́ wa ṣé kèfèrí ní ó sọ fún zombide ní ó sọ fún àwa náà láàmà correct ara wa ọlọ́ni al-mu'minuna wal-mu'minat ba'duhum awliya'u ba'd ya'muruna bil ma'ruf wa yanhawna 'anil munkar ẹ má fi bínú ìfẹ́ ara wa náà la ní tàbí ara wa pé bó lẹ́sẹ̀ amúra báyẹn
èwo lọ sọ́jẹ́ bí ìyàwó ẹ̀ náà kì í ṣe ìyàwó rẹ̀ ṣùgbọ́n ọmọ ìyá wa nínú ẹ̀sìn. kí ni ìdí tá a gbọ́dọ̀ máa fi mójútó àwọn nǹkan yẹn? anabi sallallahu alayhi wa alihi wa sallam wọn hatta innahu la yas'alu yaqulu la ay abdi ọlọ́run ó béèrè jọ́gbọ́dọ̀ al-qiyamah pé ìwọ ẹrú mi ra'ayta munkara falam tunkirhu, orí nǹkan tó kàn kọ̀ báyìí ó dẹ̀ correct ẹ̀ ó kọ́ ó yá fèsì. jàmáà tá bá bí èmi àti ẹ níjọ náà lérí ọ̀pọ̀lọpọ̀ nǹkan mẹ́ta wà náà rí tá gbẹnu dákẹ́, àfọwọ́kọ̀ àfẹnukọ̀ àfọkàkọ́, èsì wo la fẹ́ sọ? kódà ẹlòmíì munkar ó ti di ma'ruf nígbà tó yẹ pé ojoojúmọ́ náà ló ń rí kò tí ẹ̀ nítumọ̀ mọ́ lọ́dọ̀ tiẹ̀ kọ́lọ́n kó ṣàánú nínú àwọn nǹkan tó lọ́wọ́ béèrè jọ́bìnrin kíámù. ṣùgbọ́n nínú àánú ọlọ́run ọba lórí àwọn ẹrúsìn rẹ̀, Ànábì ní fa idha laqana Allahu abdan hujjata, ọlọ́run wà á fi mọ ẹrú yẹn in tí ó lè wí tó fi lè escape. torí pé èèyàn ò lè escape wájú ọlọ́run àfikọ́ ọlọ́run kó sọ ìsìn téèyàn ó fọ̀ fún yàn. ọlọ́run wà á fi sẹ́mi rẹ̀ wípé sọ wípé ay Rabbi wathiqtu bika wa khiftu an-nas, ìrẹ́ ọlọ́run ọba mi ò lè parọ́, in táwọn èèyàn sọ ló ń bà mí lẹ́rù, ṣùgbọ́n lẹ́ni mo ní fàyàbalẹ̀ pọ̀ sànú, ọlọ́run ni mo forí jàn fún ẹni tọ́lọ́run fẹ́ kẹ́ni o, tó yẹ pọ́lọ́run ọba fẹ́ jẹ́ níyà ọlọ́run ní kọ́ ní tí ó wù. so èyí tá a fẹ́ fàyọ́ ń bẹ̀ ni wípé fọ́dùlù ìǹkárì múnkà, ọlá tó ń bẹ fún kéèyàn ó máa kọ ní tí ò dá, bí wọn ò tiẹ̀ ní gbà ó sọ̀rọ̀. tó kégbà mí ń bẹ tí wọn ò bá gbà gan, tán bá tún fẹ́ ṣe ní tí ò dá ẹ̀ tán bá ti rí ọ wọn ò ní lè ṣe wọn ní ìṣe ni ó tún máa sọ̀rọ̀ yìí. so gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àmì ìjẹ́ ẹ̀sà nínú olùgbàgbọ́ òdodo ni. kọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kó má ṣe kẹ́ni kọ̀ọ̀kan wa kún ọ̀kan nínú àwọn ẹ̀sà nínú ẹ̀sìn rẹ̀. insha Allah ta'ala àdàdúró níbi tí a ti dúró yìí, àbí Allah subhanahu wa ta'ala kó má ṣe fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀. wa sallallahu wa sallama ala nabiyyina Muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima. owó tí a ń gbà fún masjidi wa ẹ̀mẹ́jẹ̀ ká gbàgbé. account details mọ́ṣáláṣí 05199344459 GT Bank Darus Sunnah Islamic Foundation Mosque. èyí tá ń gbà fún ọmọ ìyá wa nípa ti ojú tó ń yọ wọ́n lẹ́nu, òun náà ni account details ní 3069801612 First Bank. kí Ọlọ́run bá subhanahu wa ta'ala kí ó bá fún ọmọ ìyá wa náà ní àlàáfíà. abẹ́ Allah subhanahu wa ta'ala ilé tí a gbọ́lé ní ọlọ́njẹ́ kó ṣe wá láǹfààní. wa sallallahu wa sallama ala nabiyyina Muhammadin sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima. ẹni ní ọjọ́ aqdul nikahi wa walimatuhu, eléyìí tí ó wáyé nílùú Ògbómọ̀ṣọ́, tí ọ̀kan náà àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wa ń bí àfá Mustapha Abdullah Bello Abu Bilal, abẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́run kó má ṣe falbarka sí. gbogbo àwa tí a lọ kí ọlọ́run ọba kí ó dáàbò rẹ̀ bọ̀ wá, àti lílọ àti bíbọ̀ kọlọ́run kó ṣe ní rọrùn. gbogbo àwa tí a wà ń lé náà ọlọ́run ọba kó máa kí ìsẹ́ni kọ̀ọ̀kan wa dáadáa ọjọ́ òní ọlọ́run kó pè ní tiwa. gbogbo aburú tí ń bá ọjọ́ òní rìn ọlọ́run kó là wá àtàwọn ẹbí wa ń bẹ̀. subhanakallah kó sì bá a fi albarka sí ìgbéyàwó náà. agbó ìta ti ṣe ṣáájú náà ọlọ́run kó fi albarka sí. gbogbo ìta tó máa ṣe lẹ́yìn tòní náà ọlọ́run kó tí ká lọ parí kò wọ́. subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.